tó mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà tó ti wá níkàyè láti wá kọ́tọ́ ètò yín ètò wa àwa ara wa lètò ètò ní àwa ara wa ogbòbíkíbi tó bá wà pátápátá. Mo gbàládùra pé àjíǹde ara yóò máa jẹ́ fún ọkùnrin, àjíǹde ara yóò máa jẹ́ fún obìnrin, àjíǹde ara yóò máa jẹ́ fún àgbàlagbà, àjíǹde ara yóò máa jẹ́ fún ọmọdé. Gbogbo ojú tó wò mí pátá àti tó ń gbọ́ mi mo kí wa k'Ẹlẹ́dùmarè kó ṣe wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Olúwa o, àwa mọ̀ tó dúpẹ́ lọ́wọ́ rẹ o, tá a ti lọ láti ìjẹ́jọ́ tá a tún wá dé ìgbà ìlẹ́nìí tí a gbé apá wa tó ṣe gbé. A gbé ẹsẹ̀ wa ó ṣe é gbé alanu báyìí ohun tó jáde ń bẹ̀ aráyé ń gbọ́ kí làwọn ò ní fi ọpẹ́ fún aláwùrà bí fún Olúwa o, àwa mọ̀ dúpẹ́ o, ọba ńlá kan ní kàǹkà kan tó ju ọba lọ. Gbogbo ọba pátápátá lójú lọ ọba ńlá kábíyèsí Olódùmarè ó lè mí ṣèbà fún o. Ọba tó ní kí mi ó sùn lánàá tí mo tún jí láàárọ̀ yìí, ọba tó ní kí n gbápá mi kó ṣe é gbé, ọba tó ní kí n gbé ẹsẹ̀ mi kó ṣe é gbé, ta lè mi ò bá wá fọpẹ́ fún bí kò ṣe pé aláwùrà bí yìí. Olúwa o, èmi mọ̀ dúpẹ́ tèmi o. Ibikíbi tí ọ̀nà bá wà láàárọ̀ yìí dúpẹ́ tiẹ̀ nítorí pé wọ́n náà ṣe bí ènìyàn láàárọ̀ yìí. O jí, o la ojú rẹ̀ ojú là, wọ́n sọ̀rọ̀ sí ẹ létí, o gbọ́. O lè dìde lásìkò tó yẹ kó o tọ̀ kí ló tó ní dúpẹ́ fún aláwùrà. Àwọn kan náà bẹ lọ́hùn lé lórí kí wọ́n tiẹ̀ lè so lásán. Àwọn kan náà bẹ lọ́hùn fún kí wọ́n lè tọ̀. Bẹ́ẹ̀ àwọn kan náà bẹ lọ́hùn fún kan lè wọ tọ́ílẹ̀tì ṣùgbọ́n ìwọ ní gbogbo ẹ̀ṣẹ̀ nírọ̀rùn nígbà tó jí láàárọ̀ yìí kí wọ́n tó ní dúpẹ́ fún aláwùrà bí. Ọba lánàá, ọba lẹ́ni, ọba ní gbogbo ìgbà, ọba lọ́jọ́kọ́jọ́, ọba lẹ́ni, ọba ní gbogbo ìgbà, ọba lọ́jọ́kọ́jọ́, kábíyèsí Olódùmarè. Ẹ̀yin làwa ń kí o, a kì yín o, Olúwa, àti máa lọ àti máa bọ̀ wá, ó dọwọ́ yín lẹ́nìí. Ẹ má jẹ́ ká jáde lókù lọ́wọ́, ẹ má jẹ́ ká jáde lárùn lọ́wọ́, ìsọ̀rọ̀ sí wa, ìgbésẹ̀ sí wa, ìrìnrìn sí wa, ẹ má jẹ́ kó bí ọmọ aráyé nú. Ẹ má jẹ́ ká yìí sọ o, ká má sì wí, ká má sì sọ, ká má sì mu, ká má sì ná, ká má sì lò, ká má sì wọ̀ lágbára Elédùn tó máa rè kábíyèsí Olódùmarè. Òun ni mo kí báwọn o, Olúwa. Gbogbo ibi kíbi lẹ́yìn náà bá wà ẹgbìyànjú ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ kì í yóò ṣe wá láǹfààní púpọ̀ yìí. Ọ̀pọ̀ èèyàn ni ó ti di pé láàárọ̀ yìí wọn ò rí mímí wọn mọ́. Wọ́n ti ń palẹ̀ wọn mọ́ nílé ìwòsàn báyìí pé wọ́n gbé wọn lọ sórí tẹ́. Ọ̀pọ̀ èèyàn náà ti gbé dìgbàdìgbà láàárọ̀ yìí tán ti gbé lọ sí ilé ìwòsàn. Ọ̀pọ̀ ló wà níbòjì báyìí, ìyẹn níbòjì níbi tí wọ́n ń tẹ́ òkú sí. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ ló wà ní mọ́ṣúárì kí ni wọ́n wà ní dúpẹ́ fún aláwùrà bí. Olúwa o, àwa dúpẹ́ ẹ tiwa o. Mọ́ṣá wa pẹ̀lú wa dùn ẹnu fún alọ́kànbalẹ̀ mọ́fara ni wa Olúwa láàánú jùlọ. COVID-19 ó palẹ̀mọ́ díẹ̀díẹ̀ abẹ́ aláwùrà bí kò jẹ́ kó palẹ̀mọ́ tán pátápátá. Gbogbo àná la mọ̀ pé tòótọ́ ò ní àrùn yìí, àjàkálẹ̀ àrùn tó ń jà káàkiri gbogbo àgbáyé. Àwọn orílẹ̀-èdè tó ti tún mú wọn gidigidi nísìnyí tó àbẹ̀ Elédùmarè kó bá fojú àánú wò wọ́n. Ọ̀dọ̀ tí wọ́n ń bà yìí kó ṣàánú àwa náà kó ràn wá lọ́wọ́. Àjàkálẹ̀ àrùn tó lágbára púpọ̀ tó ní gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáláyé tó mì jìgìjìgì láàrin oṣù 4 sí 5 mẹ́fà kábíyèsí òun náà ló ń sọ láì. Bẹ́ẹ̀ kí n sọ pé ẹ̀ṣẹ̀ wa tó pọ̀ jù náà ni ẹ jẹ́ ká ṣọ́ra sí i. Gbogbo apátápátá la mọ̀ pé àrùn yìí, àjàkálẹ̀ àrùn yìí tòótọ́ ni. Àti gbà bẹ́ẹ̀, àwọn tí ò gbà tẹ́lẹ̀ gan ti ń gbà pé bẹ́ẹ̀ ni ó wà. Nígbà tá a ti wá gbà tán yìí, gbogbo àtọ́ ìtúkalẹ̀ káàkiri orílẹ̀-èdè tán ní ká máa tún wá jíjẹ mímu wa lọ torí gbogbo ẹ̀rí bákan ẹ jẹ́ ká tẹ̀lé àwọn tán ní ká má ṣe mọ́. Wọ́n ní ká mọ́ lọ sí òde táwọn àbá ti pọ̀, ilé ijó, ilé àríyá, wọn ní gbogbo ẹ̀ ká fi tì. Ìgbéyàwó tó máa ń ṣe lérò rẹpẹtẹ wọn ní ká fi tì lọ́wọ́ yìí, ká jìnnà síbi èrò bá pọ̀ sí. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣọ́ra fún eléyìí. Tó bá pọn dandan fún wa ká jáde síta wọn ní ká rí dájú pé a mú ìbomú wa a fi ìbomú. Torí àìsàn yìí kò lápá kò lẹ́sẹ̀, àwa fúnra wa náà là ń gbé káàkiri. Nígbà nìkan bá sọ̀rọ̀ tó tutọ́ sí ẹ lójú, àbùbọ́ sí ẹ nímú, àbùbọ́ sí ẹ lẹ́nu. Ibi tó ti ràn káàkiri nù, ó bá rẹ̀ ti lè bọ́ sẹ́nu. Ó ní ọjọ́ tí ó lò lẹ́nu ẹnu rẹ̀ kó tó di pé bẹ̀rẹ̀ sí ọba já gbà tó bá ti gbẹ àgàdì. Sínú báyìí ó parí náà nìyẹn. Wọ́n ní ká máa bọ́ ká jìnnà sí ọwọ́ bíbọ̀ lásìkò yìí, ọwọ́ bíbọ̀ ká jìnnà sí. Bákan náà ká rí pé à ń fọ ọwọ́ wa lóòrèkóòrè àbí ká sanitize pẹ̀lú àwọn tí wọ́n fún wa tán ní ká máa sanitize. Mo fẹ́ fi kírun yẹn wọ́n gbọ́dọ̀ sí kíní kan lọ́wọ́ yìí. Olúwa ni ká fẹjọ́ yìí lẹ̀ fún. Wọ́n ní tá a bá wá rí pé a ò tí ì fọ́ wa ká má ṣe èsì ká fọwọ́ wa sójú tàbí ká fi símú tàbí ká tìbò ẹnu. Gbogbo eléyìí wọ́n ní ká ṣọ́ra fún. Kó lè ṣe kíni kó lè ṣe wá láǹfààní náà ni. Olúwa jùlọ kò ní ká lùgbàdì àrùn kò
COVID-19 ní agbára Elédùmarè. Ọmọọba Adéníyì mo ṣe lórúkọ tẹ́mi jẹ́ èmi lọ́mọ Olúfadé Òròlú ọmọ Akẹ̀láwẹ̀ ilé wa tó bí mi náà ti dáadé ṣẹ́ṣẹ́ fún. Ọmọ Olúfadé Òròlú ọmọ agbóòrò pète. Àsìkò ti lọ. Lórí ètò wa lẹ́ni ní agbára Elédùmarè ọ̀rọ̀ sùnùkùn ó máa wáyé. Ìyẹn ẹ fura o, ẹ fura o, ẹ fura o, ẹ fura lọ́mọdé lágbà ẹ jẹ́ ká fura. Níjẹjọ lórí ẹ fura yìí mo sọ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí fún wa tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá ń bá mi ká lọ. Mo sọ fún wa pé arábìnrin tí àwọn ọmọ rẹ̀ méjì kú tẹ̀léra wọn lọ́jọ́ kan náà lásìkò COVID tá a wà náà yìí báwo ló ṣe fà á báwo ló ṣe rìn báwo ló ṣe jẹ́ òun náà láti pẹrẹpẹrẹ rẹ̀ nínú ètò ẹ fura ọ̀rọ̀ sọ̀rọ̀ kan lẹ́ni. Ọ̀rọ̀ Ọlọ́run nílànà ẹlẹ́sìn mùsùlùmí òun náà tẹ̀lé. Lẹ́yìn eléyìí lórí ọ̀rọ̀ Ọlọ́run ìwọ̀n sọ fún wa pé àwọn ọmọlẹ́sìn Kristi àìjáde ò lè jẹ́ ká lè rọrùn náà sọ dáadáa ṣùgbọ́n gbàtà tí ń jáde ń sìn yìí wọ ilé ìjọsìn kọ̀ọ̀kan tá a bá rò pé àwa náà lè wà sórí ètò yìí àyè ṣí sílẹ̀ fún wa. Gbogbo ilé ìjọsìn ẹlẹ́sìn Kristi yálà aláṣọ funfun ni o yálà aláṣọ ara ni o gbogbo ìtẹ́wù tó bá lè jẹ́ ẹ̀yin náà ní oore ọ̀fẹ́ sí ètò yìí ó kéré jù bí 20 ìṣẹ́jú àyè ṣí sílẹ̀ fún wa. Ẹ jẹ́ ká sọ fún àwọn arìnrìn wa kan gbọ́ káwọn náà lè wá nǹkan tá lè ṣe sí olú aláàánú ọkùnrin dà wọ́n láàmú. Bákan náà tàbá kò lórí ẹ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe ìyẹn náà máa wáyé tásìkò bá sì gbà bákan náà àbọ̀ sí abala báwo ni kí n ti ṣe ọmọ Nàìjíríà rere ṣùgbọ́n abala táwa pé abala náà ni pé báwo làdúgbò yín lẹ́yìn tá a wọlé tà yìí báwo làdúgbò tiyín ìyẹn láwọn fi bára wa sọ̀rọ̀ lórí ètò yín ètò wa Àwarawa lètò. Ìpàdé àwọn ọmọ bíbí ìlú Ọ̀ṣun lẹ́ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ lẹ́yìn oṣù 2 sí 3 tá a ti wà nílé wọ́n ní ìpàdé wọ́n bẹ̀rẹ̀ láago 4:30 níbi tí wọ́n ti ń ṣèpàdé náà wọ́n á ní social distance wa náà wọ́n ní ká mọ̀ múra ẹ̀dá tábàáyé tí ń bọ̀ pàdé náà kárí pé àmú ìbomú wa àmọ̀ dání gbogbo àwọn kìlọ̀ wọ̀nyí náà ní ká ṣe táwa ti bọ̀ nípàdé náà kọ́rọ̀ aláàdúrà kó bá wa ṣe. Ètò yóò dédá ṣe ibi kò wípé a bá ìpolówó ìkéde ká pera wa ká bára wa ṣe tá à ń ṣe lórí ètò yìí náà la fi lè gbádùn rẹ̀. Bẹ́ẹ̀ bá ń wò wá lórí ilé nínú tẹlifíṣàn ilé ni àyè sísílẹ̀ fún wa láti sọ fún àwọn ọ̀rẹ́ yín ká tó wà lórí Facebook wọ́n tún lè wà lórí YouTube wa ẹ lọ sórí Cinicrown Television ìbẹ̀lẹ̀ ti wà lórí YouTube. Àwọn alágbára tó ń lo nọ́mbà wa lọ́wọ́ tó ń lo Facebook wa lọ́wọ́ ẹ̀ náà Prince David Winston ẹ̀sà mọ̀ mọ́nẹ̀jì Prince Adéníyì tí ò pààrọ̀ orúkọ ṣùgbọ́n ẹ mọ̀ mọ́nẹ̀jì tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹ́tì mọ̀ wò lágbára Elédùmarè. Ẹ jẹ́ kí n lọ sókè lọ́wọ́ nǹkan bá fi rẹ́kọ̀dù sí Pasuma Wonder ó sì wà ń bẹ̀ ọ̀gá ńlá one ọ̀ya ustaz let's go.
Èyí tí o mú lele ọ̀nà Pasuma Wonder nígbà tí Pasuma sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ń kun orin. Lọ́wọ́ yìí fàájì ni Pasuma ṣe wà nísìnyí ó ti di Ọlọ́run ti fi àlùbáríkà sí. Mo wá gbàládùra fún gbogbo wa tó ń wò mí etí tó ń gbọ́ mi pé kí Olúwa lájùlọ kó jẹ́ káwọn náà ká sá àlùbáríkà ká jẹ àlùbáríkà ká wọ sọ àlùbáríkà ká rí àlùbáríkà lò pẹ̀lú àwa ọmọ ìyàwó ará ẹbí gbogbo pátápátá ní agbára Ẹlẹ́dùmarè. Abala tí a kàn sí náà ní abala ọ̀rọ̀ sọ̀nùkùn ẹ̀búra o ẹ̀búra o ẹ̀búra o ẹ̀búra lọ́mọdé lágbà ẹ jẹ́ ká fura wọ́n ní pánsá òfura pánsá já náà àjà òfura àjájì bó ń lé ò bá fura o lè báyìí ní òkò lásán lọ gbogbo ibikíbi táyìn bá wà dánìkan bá ní kò sáyé àbí kò séèyàn ẹ sọ fún tọ̀hún pé làákàyè ó kù díẹ̀ káàtó bí mo ti máa ń sọnù tàbí ká sọ pé àìsàn títán lára aláìsàn ṣùgbọ́n tí ètò lójú ọmọ ádámọ̀ olóńsọ nítọ̀hún ayé ọmọ ayé ènìyàn ọmọ ènìyàn támọ ti yé títa ni yé olúwa o àwọn ọmọ bẹ́ẹ̀ o má jẹ́ ká jìn sọ́fìn ayé má jẹ́ ká tẹ́nítìkà má jẹ́ ká jìn sọ́fìn obìnrin olúwa o à ń fi ọlá yín àfi ń tọrọ o gbogbo àwọn tó wà lọ́wọ́ àhámọ́ ọ̀fìn ayé tó wà lọ́wọ́ àhámọ́ ọ̀fìn obìnrin lásìkò táwa olúwa bá wa tú wọn sílẹ̀ bí àwọn bí ẹwà bí Castella lọ́dọ̀ tí wọ́n ń bà tó bá ní kéèyàn mú pàtíkùlà rẹ̀ wá tí wọ́n bá tún pàtíkùlà yẹn wò wọ́n á fún ẹ wọ́n á wò wọ́n á dá padà fún ẹ tí ò bá pín wọn nù fi léèsí ilé òsì bẹ̀ ilé òsì bẹ̀. àmọ́ tó máa ráyé bá tún kẹ̀kẹ́ ẹ̀ wò tẹ́ túwé rẹ̀ wò yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí olúwa o ayé ọmọ ayé ènìyàn ọmọ ènìyàn èmi ṣèbà fáyé o. Ìbà f'Ẹlẹ́dùmarè ọba aláàánú jùlọ ọba tẹrẹ kárí ayé kábíyèsí tó ń bẹ kémi tó mọ ọbẹ ọba tó tún mọ ọbẹ ńgbà tèmi ò ní bẹ mọ kábíyèsí òun lèmi ṣèbà fún Ọlọ́run mi ìbà. Ẹlẹ́sìn Kristi tó wà níkàlẹ̀ Ọlọ́run mi ìbà. Ẹlẹ́sìn Mùsùlùmí tó wà níkàlẹ̀ Ọlọ́run mi ìbà. Jáwé wàgbò wá dáǹṣe tó wà níkàlẹ̀ Ọlọ́run mi ìbà. Ọmọdé ni àgbàlagbà yín oyún inú ni ẹ̀sẹ̀ ìdí tó wà níkàlẹ̀ Ọlọ́run mi ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àti sọ̀rọ̀ tó wà níkàlẹ̀ Ọlọ́run mi ìbà. Òye wọn yóò yé wọn lọ́la kò lè mọ̀ báyé ń bẹ o kò lè mọ̀ báyé ń bẹ ẹ̀dá tí ìrà mi wò rí o kò lè mọ̀ báyé ń bẹ. Èmi ò ní jìn sọ́fìn ayé ẹ̀yin ò ní jìn sọ́fìn ayé lágbára Ẹlẹ́dùmarè. Ẹ o a ò ní bọ́mọ aráyé fọwọ́ tì í àwa náà rí tiwa ṣe ń bẹ̀ lágbára Ọlọ́run. Àìsàn tí wọ́n fi fún ni lẹ́gba pẹ̀lú oúnjẹ Elédùà ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí owó ojú tó ń wò mí. Àìsàn tí í ṣe ni tá a fi fẹsẹ̀ taari oúnjẹ síyàn níbi tá a dè mọ́ lọ́wọ́ tá a dè mọ́lẹ̀ sí lọ́wọ́ lẹ́sẹ̀ Olúwa o. Ọlọ́run jẹ́ ká bá wọn rí i a ò ní ṣe wèrè ní ṣe wá a ò ní dààmú àmú ò ní dà wá a ò ní jìyà ìyà ò ní jẹ wá a ò ní tòṣì òṣì ò ní ta wá a ò ní kàbùkù àbùkù ò ní kà wá lórí ẹni tó ti dára fún làbùkù wá káàkiri àwọ̀ ní kàbùkù lágbára Ẹlẹ́dùn tó máa rè mo kí wa k'Ẹlẹ́dùmarè kó ṣe gbogbo wa ní dáradára ìdùnnú báyìí ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ tiwa lágbára Ọlọ́run
kò tó sàbí àmọ́ tí ká ọmọ rí tí ọ̀rọ̀ ẹsẹ̀ jẹ́lẹ̀ pìpì elédò ọ̀nà jẹ́ kó ṣẹlẹ̀ nílé ẹnì kọ̀ọ̀kan wa. nǹkan bẹ lókè èèpẹ̀. ní on 21st of April ọjọ́ kọkànlélógún oṣù kẹrin ọdún tá a wà nú ẹ̀ yìí bílẹ̀ ṣe mọ́ náà nílẹ̀ mọ́ owó aago 12 ó ń bọ́ sọ́wọ́ aago 3 sí 4 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ ń rọ̀ gbogbo tó yẹ kó ṣẹlẹ̀ náà ló ń ṣẹlẹ̀ bí dáadáa ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà burúkú ń ṣẹlẹ̀ lọ́jọ́ tá a wí yìí mo sọ fún àgbẹ̀ bílẹ̀ ṣe mọ́ náà ló mọ́ ṣèbílẹ̀ kan náà ni ó mọ́ tí yóò palẹ̀ mọ́ tí ó dágbére fáyé ilẹ̀ kan náà ni ó dẹ̀ mọ́ tí yóò ṣoríire olúwa o wọ́n ti pa wọ́n báyìí wọ́n jà kókó ọ̀wọ̀wọ́ jẹ́ká náà pé làwọn tí ó ṣoríire lẹ́ni agbára Elédùmarè. ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ lásìkò tí mò ń sọ yìí àbí lọ́jọ́ tí mò ń sọ yìí ìbójú rọ̀ àtẹ́gùn ò fẹ́ tẹ̀rí mo ń sọ fún wa pé ọlọ́run má jẹ́ á jìn sọ́fìn ayé má jẹ́ kọ́ mọ́ra gbẹ́ wá mú níbi tó lágbára ibi tó lè mọ́ wa. èmi ò sọ pé nìkan ló pa o mi ì lè sọ pé ayé kan ló ṣe o. ẹ̀pín dandan ọmọ mi ò tí ì rí àwọn òfin tó rẹ̀ gbámú dáadáa ṣùgbọ́n báyìí mo ti rí gbámú mo ti dọ́dọ̀ àwọn ìyá àwọn ọmọ náà bó ti ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ gan-an wọ́n ti sọ fún mi. àwa nínú kó ń lẹ́gbẹ́lẹ́ ti àwọn kò bá àrùn ó ra kó mineral pure water ọkọ̀ sílẹ̀ níwájú ilé wọ́n ṣeré wọn wọ́n jẹ àárọ̀ wọ́n jẹ tọ̀sán lẹ́yìn tí wọ́n jẹ tán àwọn ọmọ yìí ṣeré àwọn ọmọ 4 ní Ọlọ́run fún arábìnrin yìí ọkùnrin 3 obìnrin. ó ń ṣe fàájì rẹ̀ níta àwọn ọmọ wà nínú ilé ńgbọ̀ ya wọn lera wọn wá síta wàá rí i pé àkọ́bí àti ẹlẹ́ẹ̀kejì rẹ̀ àbẹ́lẹ̀ kẹta wọ́n lé ètẹ́ gbígbẹ̀yìn wọ́n lé òun wá kí ló ṣe ẹ fẹ́ ṣàbúrò yín léṣe ni ọ̀dà àwọn àbúrò wọ́n jòkó lẹ̀ àwọn náà bá jòkó pẹ̀lú ẹ̀ ńgbọ̀ pẹ́ wọ́n wọlé lọ wọ́n lọ wo tẹlifíṣàn Elédùà àmọ́ ń bẹ̀ ọ́ ṣàánú wa ṣàánú gbogbo abiyamọ ayé mẹ́jà àfojúsùnkún àwọn ọmọ àwọn tó ṣẹlẹ̀ sí báyìí àgbàládùra k'Ẹlẹ́dùà kó dùn wọ́n nínú kó fi wá lọ́kàn balẹ̀ kó mọ̀ fara ní wọn mọ́. kò rọrùn rárá èèyàn pàdánù ọmọ 2 lọ́jọ́ kan náà àti rọ́lọ́mọ 4 lọ́jọ́ kan kódà àárí gbogbo ìdílé lọ́jọ́ kan ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ẹni ìjà ọba ló ń pẹ́ra ẹ̀ lọ́kùnrin èmi ti yín ẹ̀yin tèmi àwọn ọmọ yìí 2 yẹn bá wọlé fún ara wọn pé wọ́n padà wọlé fún ara wọn ó kà 2 lọ́dọ̀ ìyá wọn ìyàwó àǹta tó ń sọ̀rọ̀ ajé tiẹ̀ ó wá rí i pé ó ti ń lọ bí 30 ìṣẹ́jú abiyamọ gidi abiyamọ tòótọ́ ó ń lọ bí 30 ìṣẹ́jú ń ò gbúrò àwọn ọmọ wọ̀nyí kó ń tọ̀sẹ̀ wọn lọ wọnú léwò kó ẹ̀gbọ́n tó ti ń jà àbọ̀n dúró àwọn báwọn ti ẹ̀sùn ni kó ń lè daṣọ bò wọ́n ó dé pálọ̀ kò bá àwọn ọmọkùnrin yìí mọ́ kò bá àwọn ọmọdé wọ̀nyí mọ́ nǹkan bí aago 5 mo sọ fún akó ti bọ́ sọ̀rọ̀ lẹ̀ kò bá wọn pálọ̀ bó náà wà ó sì yàrá wò sí yàrá torí náà wà tó ẹ̀ka lè máa wo tẹlifíṣàn ní pálọ̀ kí sì tó sì báyìí àwọn ọmọ rẹ̀ méjèèjì ló bá wọn nílẹ̀ kábíyèsí Olódùmarè ariwo gè ará àdúgbò ẹgbà míì ẹni tó súnmọ́ wọn tó ní kò ń dì wọ́n mú iná tí òun náà sọnù Olúwa àmọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ iná ò sí lára fíríìjì táwọn pé bóyá kinní kan ló wà tó ń ṣọ́ọ̀kì èèyàn lára kinní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe bẹ́ẹ̀ rí kò ṣọ́ọ̀kì rí kò ṣe nǹkan kan rí ṣùgbọ́n iná dára fún èyí láwọn ọmọ fẹ́ mú mi ni àbúrò lọ́kọ́ ṣubú ẹ̀gbọ́n lọ́kọ́ ṣubú lulẹ̀ àbúrò ẹ̀ tẹ̀lé
ẹdùn ẹwò ẹgbẹ ìdìgbẹgbẹ wọn bá ṣàgbé wọn lẹ́yìn tí wọ́n paná lára ògiri tán wọ́n paná lára ògiri wọ́n gbé àwọn ọmọ méjèèjì yìí ó ti dìgbàdìgbà ilé ìwòsàn tó súnmọ́ wọn lọ́la ọ̀kọ́ wọ́n débẹ̀ wọ́n làwọn ò lè gbá sílẹ̀ kí wọ́n sún síwájú wọ́n tún kúrò ń bẹ̀rẹ̀ wọ́n tún wọlé wọ́n sá lọ sí ilé ìwòsàn bíi oríṣi mẹ́ta sẹ́mọ̀ pé gbogbo ilé ìwòsàn lásìkò náà kó légbélé wà ń ta ilé ìwòsàn tí wọ́n gbé lọ gbẹ̀yìn iná sọ fún wa pé àwọn ọmọ yìí òkú wọn lè gbé káàkiri wọ́n ti kú ní Salama hospital bẹ́ẹ̀ tó wà dáńbẹ̀ wọn ní àmínú ìbẹ̀rẹ̀ sọ fún wa pé àwọn ọmọ yìí wọn ò jára yìí mọ́ wọ́n ti dágbére fáyé omi bá pòròpòrò lára olójú arábìnrin yìí àtòun àtọkọ rẹ̀ kí ló ti dé kí la ṣe kí lè ṣe wa kí ló ṣẹlẹ̀ ọlọ́hun o àwa nìkan ni ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́hun wípé àwọn arábí ti gbà gẹ́gẹ́ bí àgbélébùú wọn lọ́kùnrin àti lóbìnrin kàyéfì bẹ̀rẹ̀ o lóòótọ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ 21 oṣù kẹrin ṣùgbọ́n nínú tá a gbọ́ wọ́n ní nínú ilé yìí náà bákan náà ó kù bí ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta tírú ìṣẹ̀lẹ̀ láabi báyìí máa ṣẹlẹ̀ nínú ilé yìí ó kù bí ọjọ́ méjì bọ́jọ́ kejì tírú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ nínú ilé yìí kan náà tó pé ọmọ méjì bẹ́ẹ̀ náà ló lọ báwọn ètò jẹ́ kàyéfì ìbẹ̀rẹ̀ ti bọ́ lọ́hùn ẹ̀sà fílẹ̀ tó bá ti ń ṣe nǹkan rẹ̀ bí ọ̀bá dó dáadáa ǹjẹ́ kò sọ pé inú ilé yóò dáa kó nǹkó jáde tó èyàn ọwọ́ lọ́hùn ló wà bí ó ti mọ́nu lórí ọ̀rọ̀ yìí ìyá ìmá alòónàgbọ̀ ẹnu akíyín àtẹ̀yìn àti ọkọ yín ìpè ẹ̀kọ́ àtẹ̀mọ́ra ẹ̀kọ́ àtẹ̀mọ́ra ìyá ìmọ̀ ọkọ ẹ̀ ọmọ bíbí ìlú Ìlọrin ọmọ bíbí ìlú Ìlọrin àtọkọ àtìyàwó àgbàládùúrà ìpè ìkọlọ́ aláǹjùlọ kó dùn yín nínú kó rọ yín lójú gbàtí mo padà rárábìnrin yìí ó ti gba kádàrá ẹ̀ ó ti gbé àgbélébùú ẹ̀ ó ti gbé káàkiri ó gangan ti dárayá bá òkú ìṣe òtán gbogbo aládùúrà lẹ́ẹ̀kan sí i pé ìdùnnú ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ yín ìlú Kampala West lọ́rọ̀ ti ṣẹlẹ̀ tó yóò ṣe mọ́nu lórí abala ọ̀rọ̀ sọnùkùn ẹ̀wúrà o ẹ̀wúrà o ẹ̀wúrà o ẹ̀wúrà ustaz tó bá wà bẹ́ẹ̀ ó yá bá ń fi rẹ́kọ̀dù sí kásọ̀ ní wúkẹ́ ẹ̀kú ìjòkó.
بالله السميع العليم من الشيطان اللعين المطرود الملعون الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على مبعوث رحمة للعالمين، سيدنا ونبينا وحبيبنا وسفيانا ومرشدنا ومولانا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن اتبعه بهدايته إلى يوم الدين. Adúpẹ́ fún Ọlọ́run subhanahu wa ta'ala, ayin òjíṣẹ́ ńlá àfa gbogbo ayé anabi Muhammad, àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run kó bá mọ bá aṣáájú ẹ̀dá anabi Muhammad, àdápadà oore àsàlátù Ọlọ́run kó ṣe ń gbàdúrà kó fi kárí ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo àwọn àlùfáà wa Ọlọ́run bá kẹ́ wọn, bá gẹ̀ wọ́n, bá gbàbọ́ wọn, ilé wọn Ọlọ́run má jẹ́ ó gbáyún láíláí, ọlá bíbí òjíṣẹ́ ńlá anabi Muhammad, gbogbo ẹnì kọ̀ọ̀kan wa táwọn ń gbọ́ wa táwọn wà láàárọ̀ yìí, àánú Ọlọ́run ọba tí ń bẹ pẹ̀lú wa, Ọlọ́run dákun má jẹ́ ó pẹ̀dín, Ọlọ́run kó wọlá bí òjíṣẹ́ ńlá anabi Muhammad, oríire tá a ti ṣe Ọlọ́run má jẹ́ ó dorí ibú, ọlá dídí àsìkò lọ́dọ̀ rẹ Ọlọ́run, àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run bá wa pẹ̀lú wọn, àánú rẹ tó péye Ọlọ́run bá ṣe fún wọn, gbogbo àwọn tó ti wá kọjá síwájú Ọlọ́run bá gbàbọ́ wọn, bá foríjì wọn, ọlá bíbí òjíṣẹ́ ńlá anabi Muhammad, ọlá ayárúbi la hawla wala quwwata illa billahil aliyyil azim. Akira wa apá kó sinmi òpin ọ̀sẹ̀, Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò jẹ́ kí àánú rẹ̀ tí ń bẹ pẹ̀lú wa kó bá wa kalẹ̀. Ọ̀sẹ̀ tí a dojúkọ yìí Ọlọ́run ó jẹ́ kó sàn wá sówó, kó sàn wá sọ́mọ, kó sàn wá sálàáfíà, kó sàn wá sí fàyàbalẹ̀, ọlá bí òjíṣẹ́ ńlá anabi Muhammad. Àfàyè kò rí tọrọ fún bàbá wa Khalifatul Adabiyyin ní ìlú Ìlọrin, bàbá wa Ahmad Ọláyíwọlá Kamaludin tí wọ́n jáde láyé níjẹta, Ọlọ́run sábà gbàbọ́ wọn, inú ilé náà Ọlọ́run má jẹ́ ó dàrú, gbogbo àdàbí àjákèjádò ayé Ọlọ́run kó forí jìn wọ ẹnìkọ̀ọ̀kan wa, kó rọ̀ wá lójú, kó wà pẹ̀lú wa, ọlá bí òjíṣẹ́ ńlá anabi Muhammad. Eléyìí tí a gbé yẹ̀wò láàárọ̀ yìí, òun náà ni kí ni òfin Ọlọ́run lórí aṣọ wíwọ̀, kí ni òfin Ọlọ́run lórí ìmúra wa lọ́kùnrin àti lóbìnrin, kí ni Ọlọ́run fẹ́ ká ṣe. Gbogbo wa pátá láyé lónìí, ariwo tá ń pa ariwo náà ni pé say no to rapist, say no to rape. Gbogbo ala ní ìfipábánilò tó gbogbo káàkiri yìí àfẹ́ mọ́, ṣùgbọ́n ti sẹ́lá anabi Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run ní kí n sọ fún yín, Ọlọ́run rán mi sí ẹ̀yin èèyàn mi pé inna Allaha la yugayyiru ma bi qawmin hatta yugayyiru ma bi anfusihim. Ọlọ́run ọba ò ní yí tí ń bẹ pẹ̀lú ọmọnìyàn padà, ìjọ kan ò ní máa bẹ kọ́lọ́run ó yí ìṣesí tí ń bẹ pẹ̀lú wọn padà, àfi ìgbà táwọn náà bá yí ìṣesí tí ń bẹ lọ́wọ́ wọn padà. Àwọn bàbá wa, àwọn màmá wa tí wọ́n ti lọ lọ́mọ́sá ìjálìkì àmúdá fún wọn, nígbà tí wọ́n ń ṣe ayé tán bá wọṣọ, gbogbo ẹni tí ń bá ń rí wọn yóò sì máa rí ẹwà lára aṣọ tán wọ̀. Ìjẹ́lẹ́sìn mùsùlùmí ni, ìjẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì ni, ìjẹ́lẹ́sìn àbáláyé ni, ìmúra àti ìjáde wọn nígbà náà yóò sì máa wúyàn lórí. Kó tó di pé èṣù ó di télọ̀, nígbà tí kálukú ń wọṣọ jáde, tí ọmọlúwàbí rán sọ fún wọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, kó tó di pé ṣẹ̀tánì wá gbàjọba mọ́ télọ̀ lọ́wọ́. Àwọn télọ̀ tí ṣẹ̀tánì gbàjọba mọ́ lọ́wọ́ yìí, àwọn á jẹ́ kí fashion ó fún ayé tí kálukú fi wá di wèrè. Bí télọ̀ bá rán sọ lọ tó bá tọ̀bẹ bọ́ níbi tí ò ti yẹ, àwọn sì tún sọ di fashion. Fashion ìlà wá wọ̀ títí tá a fi wá wọ ntọ́lọ́run ọba fẹ́ mọ́. Eléyìí ló wá fà á tátọmọkùnrin àtọmọbìnrin àti kékeré àtàgbà tán fi wá ń síralẹ̀ ń hò. Bàtà wọn ti ń síralẹ̀ ń hò yìí, Ọlọ́run wá jẹ́ kó yé wa pé tí a bá ti bẹ̀rẹ̀ sí ṣerú nǹkan báyìí, ohun tí ò dá ó máa ṣẹlẹ̀. Lọ́jọ́ tó lọ ní ká Ṣẹ̀tánì ó jáde, ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ sì kọ́ wa, tọ́lọ́ ní ká Ṣẹ̀tánì ó máa lọ fa innaka rajim, ó lóun ti gbà pé òun máa lo òun ti sórí ibú tóun, òun ó jáde nù ọgbà dẹ̀ra bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n Ọlọ́run ò, pẹ̀lú tó fi làánà òun yìí tó fi bínú sóhun yìí, àwọn tó dá sáyé tó torí wọn bínú sí mi yìí, èmi náà mọ̀ sí wọn lọ́nà, yọ̀ǹda fún mi kí mọ̀ sí wọn lọ́nà. Ọlọ́run ní gbogbo ẹni tó bá tẹ̀lé tèmi Ọlọ́run ọ̀ní rí wọn sí lọ́nà. Àdéhùn Ọlọ́run ni. Àmọ́ gbogbo ẹni tó bá ti ń yapa tọlọ́run yóò mọ̀ kó lọ. Torí ìgbà tí ó kú òun ní Ọlọ́run ò jẹ́ ń tọrọ àwọn nǹkan kan. Fèmí náà ní tí máa fi pèpè. Báwọn làdáni wa bá fẹ́ pèrún mọ́ṣáláṣí, àwọn máa sọ pé hayya ala salati, hayya ala salati. Wọ́n pè wá pé ẹ wá kírun, ẹ wá là. Àṣetánì ní fèmí náà ní tẹ́mi náà wọ́n fi pèpè.
ọlọ́run ní kí lọ fẹ́ oníkọ́lọ́ ọ̀hún náà kó máa fi ìlú àti fèrè kó náà máa gbogbo ẹ̀ máa kó lọ. ilé ijó ó wá ń kún sí i oríṣiríṣi nǹkan wá ń ṣẹlẹ̀ bàbá ti wọlé ijó orí wa ò pé mọ́. látara bẹ́ẹ̀ àwa bẹ̀rẹ̀ sí wọṣọ tí ò bójú mu. ọlọ́run fún ìṣẹ́lá anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nírẹ̀ anabi sọ fáwọn ìyàwó rẹ̀ kán jẹ́ káṣọ tó ń máa wọ̀ kó máa balẹ̀. sọ fáwọn ìyàwó rẹ̀ sọ fáwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo ohun tí ń jóbìnrin mùsùlùmí jẹ́ káṣọ wọn máa balẹ̀. bàbá wa lọ wọnú báíbùlù a rí i pé gbogbo ohun tí báíbùlù náà sọ ń bẹ̀ kò yọ kankan lẹ̀ látara pé ká máa rìn hòhò báíbùlù ní ká rìn hòhò. kódà tá a bá wọnú báíbùlù tún sọ débi pé kóbìnrin yóò wọṣọ kó bora rẹ̀ kó má fi nǹkan kan lẹ̀ kó sì tún má sọ̀rọ̀ ní ìta gbangba. bíbélì jí oyè wa bá nábì ṣe sọ fún wa pé ohun obìnrin gan ìhòhò ni bẹ́ẹ̀ ni báíbùlù náà wí. ibo lẹ́yìn tí wàá rí tí inú ẹ̀sìn wo lẹ́yìn tí mú tí. àti mùsùlùmí àti mùsùlùmí bàbá tí wàá sọ̀rọ̀ pé ká lò jáàbù àwọn anìkíní jẹ́ jáàbù àwa ti sọ di èyí tí àwọn obìnrin wa ń wọ̀ tí ń fi ojú wọn nìkan lẹ̀ tí ń gùn nìkan náà làwa sọ lẹ́nu. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń wọ̀ jáàbù náà síbẹ̀rù Ọlọ́run làwọn fi ń wọ̀. ọ̀pọ̀lọpọ̀ oníjáàbù náà ni òtún wá jẹ́ kí jáàbù wu ẹlòmíì wọ̀. ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ oníjáàbù kò jẹ́ kí jáàbù ó tún wu ẹlòmíì wọ̀. ohun tí ń ṣe lábẹ́ ìjáàbù àbírù jáàbù tí ń wọ̀. síbẹ̀ yìí ya wa tẹ́lẹ́yìn ṣe súnà iná lẹ́ ń wọ spaghetti ìjáàbù. ẹ̀yìn lẹ́ ń wọ̀ jáàbù tán ń pè ní dádúbúlẹ̀. ìjáàbù tẹ́ wọ̀ tí ó fún gbogbo ara yín pọnpọnpọn. òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó ní lánàlọ́hù ọlọ́run ọba máa làánà gbogbo ọkùnrin tí ń bá múra bí obìnrin tí ń wọṣọ bí obìnrin bẹ́ẹ̀ ni gbogbo obìnrin tí ń bá ń wọṣọ tí ń dàbí tọkùnrin. gbogbo àwọn ọmọ aláyé lónìí jíǹsì náà amọ̀dínlọ́mọbìnrin àwọn òróró mọ̀ àwọn wọ skẹ́ẹ̀tì mọ̀ gáàn tó jẹ́ tí wọ́n wọ̀ mọ́ àfi kán wọ t-shirt kán wọ jeans trouser kán tún wọ mini skirt kán wọ bomb short nítorí tán wọ̀ rè. ìwọ ìyá náà sì ń wò nínú ilé ìwọ bàbá náà sì ń wò ó sì kíyèsí. ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì tó tún yẹ ká kíyèsí kí n tó wọnú alukur'an ó ní pé alukur'an jí ó yé wa pé àwọn ọmọ yìí gbogbo tí máa ti ń jọ́ ọmọbìnrin àbí tí ń jọ́ ọmọkùnrin alukur'an ní tẹ̀ ibà tí ń sepọ̀ ọmọ ẹbí tẹ̀ ìsọmọ ìyá a gbọ́dọ̀ máa fi wọ́n lẹ̀ ẹ má jẹ́ wọ́n máa dá wà. bàbá inú ilé rẹ lọmọ tí tẹ́ ẹ̀mọ̀ràn wọn rí ló ti jí wá pé ọmọ rẹ bìnrin láàárọ̀ pé kó jáwọn lọ jí mu. síbẹ̀ rí bá ti ń sáré káàkiri tírítì láàárọ̀ inú ọ̀rọ̀ náà wá ń dùn pé à ń lọ road walk ni. sọ àtàbúrò rẹ ló jọ lọ sọ àtẹ̀gbọ́n rẹ ló jọ lọ. ọmọ tó ní àjọ cosmate mi ni àjọ lọ secondary school ni ọ̀ sì mọ̀ràn wọn rí ọmọ ẹnì kankan wọn rí. àwọn àjọ lọ jíìmù ẹwà màdánwò tí ń bẹ bí jíìmù tán ń lọ bàbá tó bá wọ kàràárọ̀ tó ọmọ tán ń ṣe ń bẹ jẹnjà ó sì wò. bàbá wa débẹ̀ láàárọ̀ tán sáré tán wà láwọn fẹ́ stress body àwọn fẹ́ nara obìnrin wàá sunlẹ̀ yóò mọ wá sídìí òkè bí ṣe ń sinà sẹ́rì òkè bẹ́ẹ̀ lọkùnrin yóò mọ gbà yóò mọ bá ká yóò mọ jù bóun náà bá ṣe bẹ́ẹ̀ tán ọkùnrin náà tó fẹ́yìn lílé obìnrin mọ̀ ṣe bẹ́ẹ̀. báwo ni ò sí ní rí ìpò ara wọn báwo lẹ̀mí èṣù sí ní gbọ̀kàn wọn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká má fi ọkùnrin àti obìnrin lẹ̀ sínú ilé kan kán wá dá wà àfi ká jẹ́ nìkẹta wà ń bẹ pẹ̀lú wọn. torí tí o bá téèyàn ń bẹ pẹ̀lú wọn àṣà ìtànilẹ̀ nìkẹta tí ó wà ń bẹ pẹ̀lú wọn yóò mọ wá pẹ̀lú rẹ̀ ní etí rẹ̀ tó náà bá ti wá fọ́ọ̀kan nínú wọn bẹ ẹ̀ẹ́dẹ́nu ń bọ̀ nù ọmọ tó wọ skin tight tó wọ leggit tí ò wọ mẹ́ẹ̀lẹ́ tó sì pé bí tan rẹ̀ ṣe ìwọ̀nba bí tan rẹ̀ ṣe lẹ́ran mọ́ gbogbo ẹ̀ là ń wò ló wọ̀ tẹ̀ lọ́kùnrin tí ì ṣe mọ̀lẹ́bí rẹ̀ lóde. ìyá náà wá gbé ọmọ wa yìí kódà ó fẹ́ràn spọ́ọ̀tì púpọ̀ ó yẹ kó máa banújẹ́ ní pẹ̀lú tọmọ rẹ̀ ń wọ̀ níbo lọ ti rí. tá a bá lọ kó má dàbí pé àfáàní adẹnu fanatics terrorism akínní kan
Bible sọ fún wa lọ́wọ́ ní Deuteronomy chapter 22 verse 5 àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó rí rẹ́ bá fa kó tí ń bẹ́ẹ̀ tòsí tó lè wo Bible lọ wò ó kí ni Ọlọ́run wí ń bẹ̀ kí ni Jésù ní Ọlọ́run ní kó wọn sọ fáwọn àlùmọ̀ irú aṣọ wo ló ní ká máa wọ̀ lọ́wọ́ tí ń jẹ́ proper dressing tó yẹ kí ọmọ ó máa wọ̀ ọmọnìyàn máa wọ̀ jáde lọ́wọ́ ní 1 Timothy chapter 2 verse 9 àwọn aṣọ tí ò wà flamboyant aṣọ tí ò fún mọ́ra aṣọ tí ò wà provocative tí ò ní máa ní ẹni tí ń wò la pé tí ìyẹn náà lọ́lọ́run wá bùn tí gbogbo ara rẹ̀ wá wú kákáká báyìí tí ò ní máa wò bẹ́ẹ̀ ń bẹ́nu Bible bẹ́ẹ̀ ká tó wo lọ wo tọ́lọ́run sọ fún Ànábì inú Al-Qur'an kí ló wá dé tá a bá lọ wò ó nínú ìwé àtijọ́ láti 7th century before the birth of Jesus Christ gan àwọn ará àgbà náà báwo làwọn náà ṣe ń wọṣọ ọ̀làjú tó dé tá a wá bẹ̀rẹ̀ sí wọṣọ ńgbà tọ́làjú dé yìí òun náà ló fà á tọ́pọ̀lọpọ̀ wa tó ṣe pàṣọ táwọn ń wọ̀ àwọn ń wọṣọ tí ò bá ayé mu kò bá ayé gan kò bá mu. ọlọ́mọṣà kí àwọn bàbá náà ti lọ níjọ́ àná lù lọrin láwọn àdúgbò kan bọ́mọbìnrin bá wọ miniskirt àbúrò bá wọṣọ tó fún ọ́n ò sì lẹ́gbàá kú mbẹ̀ pàápàá jùlọ kẹ́yìn tẹ̀ wá wọ miniskirt ọjà àbá yóò sunkún délé ni kí làwọn ń ṣe kí làwọn gbé tàgbé ẹ̀yin bàbá wa náà sì lè sọfà ẹ̀yin ìyá wa lè kíyèsí ṣebí bàbá mi ní lọjà ìyá mi ní lọjà òní ọ̀túnla ní bá dé ọmọ mi mo fẹ́ lọ shopping wọn wà lọ máa rà kísà aṣọ bèbí tètè ní wọn máa rà wálé fún torí pé yóò ṣe birthday torí pé ọmọ yín fẹ́ ṣe birthday lè dàbí àwọn òyìnbó nítorí táwọn òyìnbó ti bẹ̀rẹ̀ sí ya wèrè wọn láti mọ̀ pé ẹranko ni wọ́n nítorí táwọn ti ya wèrè mọ́lọ̀ lọ àti mọ̀ pé ẹranko ni wọ́n kò wá jọjú ìmọ̀ hu ẹranko wọn ló jẹ́ kí ó lè máa rọrùn fún wọn kẹ́ranko máa béèyàn sùn kájá ó máa bọ́mọ nìyàn sùn kó sì tó máa rẹ́rìn kẹ́sì tó gbé kámẹ́rà síwájú rẹ̀ kí inú ló sì máa dùn sẹ́yìn náà fẹ́ káwọn ọmọ yín ó débẹ̀ ni àwọn òyìnbó yìí náà gbé jáde náà kọ́ bẹ̀rẹ̀ wọ́n wọ kọ́mú àti pátá wọ́n làwọn ń swim wọ́n wọ kọ́mú àti pátá wọ́n làwọn ń lọ pátì àwọn ọmọ wa náà wá ń ṣe bẹ́ẹ̀ ọmọ yín wọ́n ń wọ transparent cloth ọmọ yín ń wọ net ẹ̀wọ̀n àwọn òpó ńlájú ni wọ́n sì ń kó burúkú wálé sọ fún wọn gbà náà wọ́n bá wá rèpù wọn wà máa pa ìwò. gbogbo ẹ̀yin yàwó tẹ̀ ń gbé play card stop say no to raping say no to raping stop it now. wọ́n jọ tẹ̀ ń ti ń wà kísà káàkiri sẹ́ pera yín kí ló dé tí ò sí conference women conference kẹ́ pera yín jọ pé aṣọ táwọn wọ̀ yóò bá mu àyà wa ò ṣe báyìí ẹ wá lẹ̀ ńlájú. gbogbo ẹ̀yin ìyá tẹ̀ ṣáájú ìṣẹ́bẹ̀ lẹ́yìn wọ́sọ gbogbo ẹ̀yin ẹ̀tẹ̀ ṣáájú tẹ̀ gbé káàdì say no to rape ṣẹ́bẹ̀ lẹ́yìn wọ́sọ tí àwọn yín wá rìnrìn kùnrin ẹ wá ní rapist pọ̀ kí ṣe bá encourage àwọn tí ń rape gbogbo lórí burúkú tí ń rape àtàwọn bàbá tó ń kọ́ wọn torí tá a bá wo rape tó ń ṣe láyé lónìí á rí i pé ní gbogbo rape ní kì í ṣe pé bóyá torí adùn tó ń rí ń bẹ̀ nìkan náà ni gbogbo bàbá tó gọ sí kọ̀rọ̀ tó lóun fẹ́ rú ọmọ lágbára ẹ lọ́ máa rape ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún márùn-ún ẹ pàdé pẹ̀lú Ọlọ́run. àmọ́ kó tó nípa lè rí yẹn kọ́ ẹ jẹ́ káwa náà kọ́kọ́ tún agboolé àdúgbò tá à ń gbé àtìlú ẹjẹ́ àtúnṣe látara àmọ́ múra wa. ìjọba wa tẹ́ ẹ fẹ́ sáìn òfin réèpù ẹ̀yin náà ẹ sáìn òfin aṣọ wíwọ̀ burúkú tá à ń wọ̀ ẹ sá mọ́ ẹni bá ti réèpù ẹ pa ẹni bá réèpù á hangi rẹ̀ ni ẹni bá réèpù á tẹ́lọ̀dá ni èyí tẹ́ ẹ bá mú bẹ̀ ẹ sáìn rẹ̀ jí ó dòfin bẹ́ẹ̀ bá ti wá sáìn yìí tó dòfin ẹ wá jẹ́ ọmọ bẹ́nu àkọọ́lẹ̀ ẹni bá wọṣọ indecent dressing tó sì dajì arálẹ̀ tó wà provocative yóò lọ nú ẹ̀wọ̀n oṣù 2 oṣù 3 àbí yóò san fáìn ní báyìí kó rí rí ó fi lè pé kó lè kọ́gbọ́n. bàbá pọ̀lọpọ̀lọpọ̀ yunifásitì wa á bá lẹ́nu ọ̀nà irú aṣọ tán mode of dressing tá a fẹ́ náà kọ́ síbẹ̀ èyí tó ń fẹ́ náà fagilé kí ló dé táwọn ọmọ ẹ bá kó nu ọgbà tá ń wọṣọ wèrè lọ́dọ̀ èyí tẹ́ bí wọn tẹ̀lé pàkíyèsí wọn. ọlọ́run sọ fún jíṣẹ́ ńlá náà Muhammad ọlọ́run ní yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikumun nara waquduha an-nasu wal hijara alayha malaikatun ghilasun shidadun la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. ọlọ́run ní gbogbo ẹ̀ tẹ́ gbàgbọ́ lódodo tinú tọkàn rárá ẹ sọ ẹ̀mí ara yín níbi iná tẹ̀mí ọlọ́run ó fi wọ̀ àtàwọn ọmọ yín àtàwọn ẹbí yín torí gbogbo ọmọ tí ń jáde ní hòhò
tí ń kónira bẹ́ni tí ń wò ọlọ́run fi wọná ìyá tí ń rárú aṣọ bẹ́ẹ̀ fọ́mọ yóò jìyà tó bá di láì kíyàmá àdéhùn ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti wá ṣe léyìí tẹ́ sọ ẹ̀mí yín tẹ́ sọ àwọn ọmọ yín kúrò níbi iná tá a fi òkúta kù àtọ́mọ ènìyàn tó bá di láì kíyàmá torí pé mọ̀lẹ́kà tí ń bẹ́ẹ̀ mọ̀lẹ́kà tí gba bribe ni nígbà tíjọba wa ní ká lọ lockdown ẹ̀gbọ́ tíjọba ní ká lọ lockdown àwa ń lockdown ẹnikẹ́ni kankan mọ̀ múùfù àwọn kan tó ń múùfù láti ibìkan síbìkan àwọn tíjọba fi ṣe ẹ̀ṣọ́ ojú ọ̀nà àwọn tó wọ́n ń gba àbẹ̀tẹ́lẹ̀ gómìnà wa ń gbà tọrọ náà pínlẹ̀ mi ó lálàyé àìsà fún gbogbo àwọn tó ń fa àmọ́nà lílọ́ tán jàǹbá rẹ̀ àmọ́ àmàlẹ́kà tọ́lọ́wọ́n èyí jàǹbá àmọ́nà hàn ní gba bíráìbù kò sí tó kàn wọ́n tọ́lọ́wọ́n bá ti ní kàn ṣe náà ṣe bàbá ẹ̀jẹ̀ àkíyèsí irú ẹ̀sìn wo lẹ̀ ní í sìn. èyí ti tín alukurani ní kànábì kó sọ fáwọn ìyàwó rẹ̀ kó sọ fáwọn ọmọ rẹ̀ kó sọ fún gbogbo obìnrin mùsùlùmí pé kán jẹ́ kí aṣọ wọn balẹ̀ gẹ̀rẹ̀ jẹ́ kán wọṣọ tó so gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ kán mọ̀ wọṣọ tó fún mọ́ra bẹ́ẹ̀ ni báíbù náà wí ìbùlẹ̀ yìí ti wá rí tí ọ̀nkú tá a bá lọ wọnú 1 Corinthians orí 11 ẹsẹ̀ 5 títí dé 6 ó yóò yé wa pé bóbìnrin bá gbogbo ẹni tí ń lọ chọ́ọ̀chì tẹ́mọ̀ lọ chọ́ọ̀chì tẹ́sí irun wìrì sórí irun tọ́lọ́run ò fẹ́ irun ẹ̀sùn mórí attachment mọ́rí kọ́ ilé orin mọ́ mo wí ìfú rẹ̀ ẹ̀wọ̀n lọ chọ́ọ̀chì ẹni gbogbo ẹni yòówù tó bá kúnlẹ̀ níwájú ọba náà tí lòun ń bẹ lọ́hùn níwájú ọba náà pé kò respect ara rẹ̀ ń bẹ lọ́hùn ní hòhò ni. ọmọ ìyá mi ẹrú sin ọlọ́run ọba tòótọ́ tá a bá lọ wọnú Old Testament Genesis chapter 24 verse 64 to 65 nínú òwe tàláyé àwọn Judaism àbá ń bẹ̀ bẹ́ẹ̀ tá a bá lọ wọnú 1 Corinthians àbá ń bẹ̀ bẹ́ẹ̀ bá a bá lọ wọnú 1 Timothy àbá ń bẹ̀ bẹ́ẹ̀ ìwọ́n tó wá gbálù Kúránì lọ́wọ́ Quran chapter 24 verse 31 Quran chapter 24 verse 31 Suratu Nur kí lọ́lọ́run bá sọ ń bẹ̀ ọlọ́run ó sọ mode of dressing tó bá a mú bá a ṣe máa rìn ó dọ́wọ́ wa jàmá mùsùlùmí ẹ jẹ́ àkíyèsí kó mọ́ bá wa já sí pé àmọ́ wa kábàámọ̀ àánú ọlọ́run ti mẹ́ pẹ̀lú wa ọlọ́run mọ̀ jẹ́ òfin àánú ọlọ́run táwọn rí olùdákùn mọ́ dáwọ́ rẹ̀ dúró túbọ̀ mọ́ ṣàlékún àánú rẹ̀ fún wa ọlájú ìjíṣẹ́ ńlá náà Muhammad gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí níbi tẹ́ ẹ̀ tí ń wo tẹ́ ẹ̀ tí ń gbọ́ wa ẹ má jẹ́ tó yìí ó kú ẹ ràn lọ́wọ́ ìpolówó ọjà yín ìkéde àti tẹ́yìn náà bá fẹ́ fi kún lọ́wọ́ ẹ pè sórí àwọn nọ́mbà tẹ́ ń wò ní tẹ́ bá ti pè ọwọ́ kan báyìí náà ni ó sì máa da yín lò gbogbo tẹ́ bá sì fẹ́ fi rìn lọ́wọ́ yálà ẹ fẹ́ kéde ni ẹ fẹ́ polówó ọjà ni ẹ fẹ́ sàríyá ni kódà ẹ bá tún lẹ ní DMC ẹ pè atọ́kùn ètò yìí wọ́n sì máa yanjú rẹ̀ fún yín ọlọ́run gbàdúrà wa orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́run kò fi alẹ́ àbálẹ̀ ìlú ẹnì kọ̀ọ̀kan wa ta wa ọlọ́run má dààmú wa inú ilé ẹnì kọ̀ọ̀kan wa ìnira ó kéré ó tóbi ọlọ́run fi ṣàdánwò fún wa gbogbo àwọn tó ti lọ ọlọ́run kò foríjì wọn gbogbo àwọn tó kù náà ọlọ́run má dààmú wa mọ̀ fi ra wàrà rẹ̀ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المجاهدين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Àwọn màláíkà ń ṣe fún ọ, àlùjànnú náà ń ṣe fún ọ, gbogbo ẹ̀dá ayé àtọ̀run àsàlátù ni wọ́n ṣe fún ọ. Àsàlátù làwọn máa fi ṣe, àsàlátù làwọn máa fi ṣe, gbogbo oríkèéríkèé ara wa, àsàlátù làwọn máa fi ṣe. Àsàlátù ìkẹ́jẹ̀bẹ̀. Àsàlátù ìrẹ̀pẹ̀tẹ̀, àsàlátù olè gbà wá ẹja múra sí ká máa ṣe. Àsàlátù làwọn máa fi ṣe, àsàlátù làwọn máa fi ṣe. Oríkèéríkèé ara wa, àsàlátù làwọn máa fi ṣe.
الله صل على محمد وسيد سادات نبينا محمد صلاة يوم بشير صلاة يوم بشير وقولك لك يا الله صلاة يوم بشير وقولك Allahumma ya Rabbi salli ala Muhammad Allahumma ya Rabbi salli ala Muhammad sayyidi saadati wa sayyidi saadati Allahumma ya Rabbi salli ala Muhammad taballahu tí ẹ bá ń fẹ́ darapọ̀ mọ́ àwa olórin ẹ̀mí nọ́mbà àdánwò náà ni kí ẹ pèsè aṣíwájú Dr. Bello Ayọ̀bámi òun wọn kọrin wọn ní àsàlátù ní ká fi ṣe gbogbo oríkèéríkèé tó ń ṣe báyìí oríkèéríkèé nù gbogbo tó mú fúlára wa tó bá ní ń ṣe ẹni tó ń rò bá kọ́ àgbà gbogbo tó mú fúlára wa wọn ní ká máa ṣe àsàlátù yẹn àjọ mọ́ ọ̀rọ̀ tí àwọn alfa wa Malam Maruf Badamasi tí wọ́n sọ fún wa sí pẹ̀lú gbogbo àwọn ìmúrasílẹ̀ wa tí à ń ṣe àwọn síralẹ̀ síbi òkè kórí òkè kẹ́nu òkè kò yọ ọmọdé sílẹ̀ kò yàgbà sílẹ̀ dádúbúlẹ̀ gbogbo tí à ń ṣe wọ̀nyí ó náà ni wọ́n ń sọ fún wa yìí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ kó lọ́dọ̀ jùlọ kó ràn wá lọ́wọ́ kó fi wá lọ́kàn balẹ̀ kó má jẹ́ kí àwọn ọmọ wa jẹ́ ìbáwí fún wa lọ́dọ̀ Ọlọ́run torí gbogbo wa tí à ń wù nísìnyí àti bàbá àti ìyá ọmọ wa lè di ìbáwí fún wa lọ́dọ̀ so ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ ká mú ọ̀rọ̀ wọn ni ká gbọ́ wàásí ká sì mú wàásí lò ìyẹn ló lè ṣe wá ní àǹfààní abala tó kàn sí náà ni abala òwe wọ́n ní Yorùbá ní òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wa bóyá méjì tàbí mẹ́ta péré torí àwọn kan ti ń pè wọlé pàǹfẹ́ bá ọ sọ̀rọ̀ wọ́n fẹ́ béèrè nǹkan lọ́wọ́ wọ́n ní bí omi ẹni ò bá tó ní wẹ̀ àfi bọ́jú ni nílẹ̀ Yorùbá bí omi ẹni ò bá tó ní wẹ̀ òwe ni àfi bọ́jú mo bá ti wò pé omi kò lè tó ń wẹ̀ àbù díẹ̀ náà àfi bọ́jú ọ̀fọ̀pá ọ̀fọ̀sẹ̀ ọ̀wẹ̀rẹ̀ àgàtúnù ọ̀fọ̀pá ọ̀fọ̀sẹ̀ rẹ̀ pápápá ló fi ṣe tí ò mú wàhálà dání wọ́n ní bí omi ẹni ò bá tó ní wẹ̀ àfi bọ́jú. Bákan náà lẹ́yìn eléyìí wọ́n ní aláṣejù obìnrin tó ń jẹ́ gíwá òwe ni tàbí àṣàyàn ọ̀rọ̀ lélẹ́yìí aláṣejù obìnrin tó ń jẹ́ gíwá sẹ́yìn pé àṣàyàn ọ̀rọ̀ wà òwe wà tó méjèèjì à ń papọ̀ mọ́ra wọn ni wọ́n ní kó wá kó lọ ó níye òṣùpá tó ṣùpá bá kọ̀ tí ò wọ̀ lásìkò tó yẹ kó wọ̀ ó dìjà lábùkù nù àbùkù rẹ̀ ni wọ́n ní kó wá kó lọ ó níye òṣùpá bó ṣùpá ò bá wọ̀ lásìkò tó yẹ kó wọ̀ ó dàbùkù nù ìyẹn náà ló défá fún aṣọ ìgbà là ń dá fúngbà méjì mú papọ̀ láàrin òun kó wá tó ṣùpá bá yọ lálẹ́ báyìí tó báyìí ti ń tọwọ́ ìdájí kó ṣùpá sì wọlé padà kóòrùn náà wọn múra àti bọ̀ tó ṣùpá bá ta púpọ̀ ò ní lọ mọ́ sẹ̀ǹpó ti dà lábùkù dé torí òun náà fẹ́ wọlé kókàkú ló ní iṣẹ́ rẹ̀ tó ń ṣe kókàkú ló ní bọ́ọ̀lù ti gbé kalẹ̀ fún wa pé kó mọ̀ wúlò fún wa àsìkò òrùn ọ̀tọ̀ àsìkò ṣùpá ọ̀tọ̀ tó bá lóun kọ̀ tó ò ní lọ àbùkù ń bọ̀ yẹn náà ló dé bá fún aṣọ ìgbà là ń dá fún ìgbà ehoro sìn ọjà àsìn ló mọ ehoro wòyí pa náà ní ìrọ̀ tó wà nílẹ̀ ó di mẹ́ta ẹ jẹ́ ká máa sọ ká máa mú ká máa dé bó bá ṣe ń lọ sí bóyá aṣọ ọgbà tá à ń dá fúngbà ń ló ń fa wàhálà gan pẹ̀lú aṣọ ìpínlẹ̀rọ̀ tí àlùfáà wa sọ lẹ́ẹ̀kan nígbà tí èṣù ti gbàjọba télọ̀
èso ti jogún ó ti gbogbo afáàmì kan sọ̀rọ̀ bàbá wa Abdulaziz Kijan wọ́n sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n ní àṣetánì gan gbé oríṣiríṣi nǹkan wá kí ló mú mi tábí sọ léyìí wọ́n ń bèrè pé kí ló tẹ́ pàwọn èèyàn tó ń jẹ̀gbẹ́ lásìkò ìlórí wa ó ní bá ṣe ń gọ́gù rẹ̀ bẹ́ẹ̀ náà àṣetánì gbé oríṣiríṣi nǹkan wá fún wọn bàbá ló sọ báwọn wọ́n ní bá ṣe ń gọ́gù oríṣiríṣi nǹkan àṣetánì gbé oríṣiríṣi nǹkan náà wá so ọ̀pọ̀lọpọ̀ gbà irun tí wọ́n ń lò ẹ̀wù tí wọ́n ń wọ̀ àṣetánì fún ara rẹ̀ àkànlẹ̀ gbé kalẹ̀ sí wọn lọ́kàn àwọn náà wà gbé jáde bí wàá àṣetánì gbé sí yàn lọ́kàn kéèyàn múra tán kó gé aṣọ tán kó wá yọ ibi tí gbogbo yẹn ló ti mọ hàn báyìí kó yọ síta ṣètì pé aṣọ àṣetánì nù gbogbo bí tó yẹ kí òye kó hàn ká gé ibà ìdílẹ̀ kọ̀m̀púlìtì báyìí kó yẹ kó máa wò ó kí ẹ wá sọ kọ́ yẹ pé kankan náà kàn fi fa yóò kàn fi bo aya rẹ̀ báyìí wọ́n ti ra fi kọ́bọ̀ yẹn níwọ̀nba ó ti parí aṣọ ìgbà tá à ń dá fún bàrùn ọ̀dà ń kó nǹkan pọ̀lú àwọn tó ń ba ayé jẹ́ tó yóò sì mọ̀nù lábara òwe mẹ́ta àbí mẹ́rin ní ṣùgbọ́n ẹyọ kan àṣàyàn ọ̀rọ̀ ni àṣàyàn ọ̀rọ̀ náà ni aláṣejù obìnrin tí ń jẹ́ gíwá ṣùgbọ́n òwe tó wà ń bẹ̀ náà ni bí omi ẹni ò bá tó ní wẹ̀ àfi bọ́jú kó wá kó lọ ó ní òṣùpá tó bá kọ̀ tí ò bá lọ ó ti di àbùkù yẹn náà ló pẹ̀lú pé aṣọ ìgbà là ń dá fúngbà òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe nílẹ̀ Yorùbá bọ́rọ̀ bá sọnù òwe báyìí la fi ń wà ustaz tó bá wà bẹ́ẹ̀ ó yá tó bá fi rẹ́kọ̀dù sí tó káàbọ̀ sórí ètò yẹn tó wà Àwarawa lẹ́tọ̀ ètò náà lọ síbi kókò náà ń lọ síbi ìparí náà nìyẹn ṣùgbọ́n fún àwọn tí a fẹ́ pè bóyá èèyàn kan tàbí èèyàn méjì 1 person or 2 person tó bá lè wọlé lórí pé kí ni bọ́ọ̀lù àdúgbò tí níbi ìtẹ́yìn bá wà àbújá ní kankan méjì tẹ́ tó fẹ́ bá wa sọ lórí ètò yìí ètò wa nọ́mbà tẹ́ ń wò lórí aago ẹ jẹ́ ká bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ kájọ sọ láàrin ìṣẹ́jú kan sí méjì torí àsìkò náà ọ̀gá mi ní ìṣẹ́jú sí pé àsìkò ìtọ́ o mi náà ń wò ó ṣé àsìkò náà ti lọ tó bá ní àròjọ mùsùlùkùn ṣé ká mọ́ ti ìṣẹ́jú pẹ́ báyìí nígbà mi ò lè hàn fi kú àbá àráyè sàárẹ̀ ó dùn púpọ̀ púpẹ́ ó lè tó yí ètò wa Àwarawa rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká yé wa wípé ètò yìí ọ̀dà dẹ́ nǹkan ṣe bí kò sí pé ẹ̀yin bàbá ìyá ẹ̀gbọ́n ọ̀rẹ́ ará tó ń wò ó náà ni ẹ lè bá wa dá sí ètò náà pẹ̀lú ìpolówó ìkéde ẹ ò ní polówó ẹ̀yin ò tiẹ̀ ní kéde ṣùgbọ́n ìgbádùn ètò yìí ẹ pe àwọn nọ́mbà tí ẹ ń wò wọ̀nyí kẹ́ ẹ pè wá kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ẹ bá lè fi ràn wá lọ́wọ́ kò sí tó kéré láti fi ran ètò yìí lọ́wọ́ ní gbogbo ọgbọ́n ní gbogbo ààyè tẹ́yìn bá wà ẹ jẹ́ ká gbìyànjú rẹ̀ ká ṣe ìrànlọ́wọ́ fún ètò kó lè mọ sún síwájú àti sún síwájú náà ni orí àná la wà ò tí ì lọ tẹ́ ẹ bá nìkan kan tẹ́ ẹ fẹ́ sọ ládùúgbò tí lẹ́yìn táwọn wọlé ọdẹ COVID-19 báwo ládùúgbò tí ń ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí bí ẹ bá pè nísìnyí àgbè bí ẹ bá pè lásìkò tẹ́ bá parí ètò déédéé náà ni tẹ́ bá ní ìbéèrè kan tàbí èkejì tí ẹ fẹ́ bá àlùfáà wa béèrè lọ́wọ́ wọn ẹ pé zen tẹ́ ń wò lójú agogo yín ẹ̀ràn lójú tẹlifíṣàn yìí ìyẹn 08028620588 fún àǹfààní àwọn tá a rí wò lórí tẹlifíṣàn mo fi ń sọ fún wa báwọn á lè pe àlùfáà wa lórí 08028620588
0588 fún àǹfààní àtàwọn wò lórí Facebook ònàmí sọ ilé tàbí kẹ́ ẹ pè sórí èmi fún ara mi 08067276793 ọwọ́ kan báyìí náà ni a máa gbé fáwọn àtàwọn wò lórí Facebook la fi ń sọ eléyìí fún wa tàbá ní ìbéèrè kan tàbí ìmíràn tàbí béèrè lọ́wọ́ wa báyìí náà fẹ́ pè ní lásìkò tá a wà ń sìn báyìí bó lórí Facebook náà láti fẹ́ pè náà ní ayọ̀ ìdùnnú báyìí náà ló bá dé àgbè báwo ni àdúgbò ti yín hello mi ò fẹ́ ká flash ti mọ́ wà lórí ètò báyìí tó lásìkò náà bá mi sọ̀rọ̀ rárá ìṣẹ́jú kan péré náà ló kù tó wọ́n ti ní kí n palẹ̀ ètò náà mọ́ ẹ ò ní bínú sí mi kì í ṣèmi náà o ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ọba parí ètò ẹ pè kájọ bára wa sọ̀rọ̀ torí tó náà ti parí níbi ni máa ń bẹ̀rẹ̀ ẹ̀gbá ètò náà kún ní agbára Ẹlẹ́dùmarè àwa tá a wá lẹ́nìí náà látún wá níjọ́ mẹ́jọ ẹ̀yin náà látún bá ní agbára Ẹlẹ́dùmarè àlékún báyìí owó ọmọ àlàáfíà ìfọkànbalẹ̀ ló máa jẹ́ tiwa adúpẹ́ fún lọ́wọ́ ẹni tó pè wá ẹni tó kéré wa tó kí wa ẹnìkan ní òtẹ́ òbí tá a wà rárá ṣùgbọ́n mo gbà ládùúrà fún gbogbo abiyamọ ayé pátápátá lọ́kùnrin lóbìnrin pé ó tó sábíamọ tí ó kà ọmọ ní tó fẹsẹ̀ jẹlẹ̀ pìpì Elédùà kò ní jẹ́ kó ṣẹlẹ̀ nílé tiwa lọ́ọ̀dẹ wa nínú gbòòrò wa nínú ìlú wa lórílẹ̀‐èdè wa lágbára Ẹlẹ́dùmarè òfin kan àrùn kò gbogbo àjàkálẹ̀ àrùn tó ń ràn káàkiri ìgboro sìn abẹ́lọ́fún aláǹjìlọ kó bá káwọ́ rẹ̀ nílẹ̀ kó ṣàánú fún wa kó ràn wá lọ́wọ́ ìpàdé ọmọ bíbí ìlú Ìfọ̀sùn ẹ má gbàgbé o lẹ́ni láago 4:00 káníkámú face kámú dání ọmọ bá adẹ́rìn ìmọ̀ṣẹ́ ló kọ́ tẹ́mi jẹ́ ustaz wà níbẹ̀ yẹn àfa mi àwọn náà wà níbí tájọ ṣe ètò executive producer wa producer fún ara wọn gbogbo wọn ní wà ní bí tí wọ́n ṣe kí wọ́n ṣe fàájì wọn àwọn àbí à ń ṣiṣẹ́ iṣẹ́ tiwa yìí wọ́n sọ fún wa pé iṣẹ́ ìgbádùn ti iṣẹ́ àṣelà àṣelówó tiwa ọmọ bá adẹ́rìn ìmọ̀ṣẹ́ lórúkọ tẹ́mi jẹ́ wọ́n sọ fún yín pé kí ni ó dàbọ̀ ìsinmi ayọ̀ lágbára Ẹlẹ́dùmarè.